Africa Content TV. Lọ àbọ̀ ẹnìkan bí mínú àwọn èèyàn mi ó ní bó ló ṣe lè máa mú ló ṣe lè láyà tó bá tó wọ́n pé tó lọ dúró tẹnìkan bí ọba wá wọlé kọ́ mo ní yọ wọlé ni ìgbọ́ èsù èyí tí wọ́n gbọ́ níjọ́ ní ló bí ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ìlé jẹ́ démi mọ́ lépa ẹ rí pé mi sọ̀rọ̀ báwọn bí wọ́n ṣe ń ṣèwádìí tó ó yé mi o ṣùgbọ́n ó yé mi ó sì yé Ọlọ́run ọba mi ẹni yẹn fọ́tò rẹ̀ ń bẹ lọ́wọ́ mi pẹ̀lú dágà fọ́tò ẹni tí wọ́n ti túlẹ̀ nílé ẹjọ́ wọ́n nígbà tí tó ti lóun fẹ́ rọ́ba ni kò sì rọ́ba ẹ̀dá kò ṣe bẹ́ẹ̀ ni wọ́n rọ́ba lọ́gànjọ́ òru fọ́tò dágà rẹ̀ ń bẹ lọ́wọ́ mi tó gbé báyìí dágà rẹ̀ kí ní fi dágà ṣe níbi tí ń ti ń lò bẹ́ẹ̀ bá fẹ́ ṣe investigation yẹn náà ìwádìí rẹ̀ ẹ rí lọ́dọ̀ mi bí tí ń bá ń sọ̀rọ̀ yìí ní òde ọ̀dọ̀ gọ́vnà sọ kankan láti jọ náà ṣùgbọ́n ń wò mí èmi ẹ ṣe òpùrọ́ ọba èmi ẹ parọ́ ọba iṣẹ́ ẹ parọ́ kí lọ bá ń wá láyé mọ́ kí lọ bọ́ ọmọ parọ́ fún ṣùgbọ́n lè déjúmọ́lé kẹ wá lẹ́pa mi lè rí mi pa ní ẹsẹ̀kú ọ bó tó sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan mo wá síbí lónìí ti ṣe Ibrahim ni wọ́n dẹ́tẹ̀ kan wọ́n wá ń ka mi mọ́dé láàárọ̀ yìí wọ́n ní wọn òkè bálẹ̀ wọ́n ti pèèyàn mẹ́wàá mo ní rọlẹ̀ pa wọ́n ọ̀pàyàn wọn ò sì léèyàn pa ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ti ṣe ètò ààbò tó sì ti dájú mọ́ ń sùn mọ́ ń fi ẹ̀dọ̀ lérí òróǹro ni Commissioner of Police rán èèyàn sí mi àgbà àwọn DPO mi wọ́n ń ṣe patrol ẹ̀yin olóòrùn àsùnjù ẹ má sùn lónìí wákàtí kọ̀ọ̀kan ni wọ́n ń kọjá láàfin Àtaọjà tí wọ́n ń bọ́ sí gboro wọ́n ń ṣiṣẹ́ àwọn agbófinró ń ṣiṣẹ́ wọn ẹ̀yin ni ẹ sinmi ẹ bọ́bọ́ ẹgbẹ́ agbáyísọ yìí ọ̀rọ̀ tí ò sí tẹ́ẹ̀mọ̀ tàn káàkiri ìmọ́lẹ̀ la ní ẹ̀tàn èwo láwúyé ewúyé. Awuyewuye àròyé ọ̀tẹ̀ a ò ní ẹ̀tùlú o ìlú láàdé ẹ̀tún ṣe tí ìparí ọ̀rọ̀ ní ìparí ọ̀rọ̀ ẹ̀yin lẹ́pẹ̀ mi ní sọ pé wọ́n sọ̀rọ̀ ní wọ́n fi ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni yọ̀dà fọ́ ọ̀yá adé kàníkèsí lẹ́nu ẹ ṣeun wọ́n mi ò tètè rí àmì torí pé bàbá ti kú omi àmọ́jọ́ tààtò tún ráǹfààní ọ̀rọ̀ kọ̀kọ̀ lèmi ò gbé ta ìbò ti fẹ́ kí OPU president ọgbọ́ bí wọ́n bá yín ní kọ̀rọ̀ tí wọ́n ń bá yín ní gbangba wọ́n ń bá èmi náà mọ́ sọ́jọ́ kìíní àná o ẹlòmíì díje gómìnà tó wá bá mi o n ò lé o mo ní kó ṣe sùúrù pé Adémọ́lá Adé ń bẹ láàrin wa iná ní OPU national president sọ èmi náà sọ bẹ́ẹ̀ o àdéhùn wà láàrin wa bàbá sí káàdé rẹ̀ tán ẹni tó bá kàn á mọ̀ mọ́ra wa subhana rabbika.
Ọ̀túnba Aliyu Mèbúrù jí ẹ̀yin lójú gómìnà mo kí yẹn káàbọ̀